Ah, ẹ káàárọ̀ ní gbogbo ibi tí ẹ ti ń wò wá pátá nílé lóko. A tún kí yín wípé ẹ kú ọjọ́ ìsinmi tuntun, èyí tí Ọlọ́run fún wa ní orí ọ̀fẹ́ àti tún jọ rí lónìí. A kí gbogbo ẹ̀yin màmá wa, a sì kí gbogbo ẹ̀yin bàbá wa, a kí ẹ̀yin ẹ̀gbọ́n wa àti ẹ̀yin àbúrò wa. Mo fi àkókò yìí kí gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n pátá nílé àti lóko. Mo fi àkókò yìí kí àwọn èèyàn wa láti Amẹ́ríkà. Mo kí yín fún iṣẹ́ takuntakun tẹ̀ ń ṣe lórí ọ̀rọ̀ Yorùbá Nation yìí. Ẹ̀yin èèyàn wa láti Canada bákan náà ni mo tún kí yín. Scotland, UK, Dublin, gbogbo Europe pátápátá mo kí yín lẹ́ẹ̀kan sí. Bó ṣe jẹ́ ìṣe tèmi nìyẹn. Iṣẹ́ ènìyàn dẹ̀kẹ̀rẹ́ kì í fi ènìyàn sílẹ̀. Bẹ́ẹ̀ ni, kò sí bá a ṣe fẹ́ ṣe. A ní láti kí onílé, ká kí olóko, ká kí wọn dáadáa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí wọ́n kọ́ nílé tó sì gbẹ̀kọ́. Gbogbo ẹ̀yin èèyàn wa pátá láti Asia, a kí yín. Ẹ̀yin èèyàn wa láti ilẹ̀ adúláwọ̀ ní Áfríkà, gbogbo yín ni mo kí. Ẹ ṣé, a sì dúpẹ́ lọ́wọ́ yín fún àtìlẹ́yìn yín. Àtìlẹ́yìn in essence tó jẹ́ pé nǹkan tá à ń sọ ńbẹ̀ ni wípé ẹ ń fi ojú ayọ̀ wò wá. Ní ìgbà tọ́lọ́run bá sì fi sí yín lọ́kàn, ẹ tún share fídíò wa. Mo dúpẹ́, ẹ ṣé gan ni. Mo kí yín pé ẹ kú Sunday. Ení yìí jẹ́ òwúrọ̀ Sunday ní òru. Àwọn ohun méjì àti mẹ́ta kan náà ni wọ́n tún cross mind mi. Ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kó yé gbogbo àwọn ọmọ Yorùbá pátá tí Ọlọ́run fún ní làákàyè gidi wípé mi ò fi ìgbà kan lòdì sí ọ̀rọ̀ Yorùbá Nation. Ṣùgbọ́n ohun tí mò ń sọ ni wípé ọ̀nà báyìí òun ni a lè tọ̀ gẹ́gẹ́ bí ohun tí Olúwa tó ń sọ fún mi ní gbogbo ìgbà. Tí Ọlọ́run bá sì ń bá ènìyàn sọ̀rọ̀, àwọn ọ̀rọ̀ kan wà. They are personal thing tó jẹ́ pé èèyàn ló kàn ń bá sọ. Àwọn ọ̀rọ̀ kan wà. It is no more a personal. Ó bá ti sọ fún ẹ, ó fẹ́ jẹ́ kó sọ fún àwọn tó rán ẹ sí ni. Ẹ̀yin ọmọ Yorùbá Nation, ojúlówó ọmọ Yorùbá Nation, Ọlọ́run rán mi sí yín sẹ́. Gbogbo ìgbà ni mo máa ń fi orin ẹ̀ sẹ́nu wípé èmi kì í ṣe ajìjàǹgbara tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin olóyìnbó, àfi tí ń bá mọ̀ ẹ́ pé mi ò gbọ́ òyìnbó púpọ̀, mi ò dẹ̀ lọ sílé ìwé. Àfi tí ń bá mọ̀ tí ń bá mọ̀, mo mọ̀ pé mò ń rò wípé ajìjàǹgbara náà ni wọ́n ń pè ní agitator. Èmi kì í ṣe ajìjàǹgbara. I am not an agitator. Wòlíì ni mí. Mo dẹ̀ ń sọ lójoojúmọ́ pé ohun tí mo fi bára mi nínú ọ̀rọ̀ Yorùbá Nation, Olúwa ló sọ fún mi. That is why I am here. If not, kí ni mo fẹ́ wá máa ṣe? A máa pariwo lójoojúmọ́, a máa pariwo, a máa fẹ̀ fún, No!
Olúwa ló fi ìran Yorùbá nation wọ̀n mí pé a ní Yorùbá nation yìí sẹ́ òun náwó sí. So therefore, that is why I join. Mi join nítorí pé owó no, mo dẹ̀ máa ń sọ lójoojúmọ́. Ṣùgbọ́n ẹ̀yin èèyàn wa, àwọn tí wọ́n bá jẹ́ wípé òpùrọ̀ ayé yìí, àwọn tó jẹ́ wípé tí wọn ò ní mission fún Yorùbá nation yìí gangan, òun lè máa ń gbàgbọ́. Kí n tó máa lọ, ẹ jẹ́ kí n tún fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ bàbá Kóìkì Ọláyọmí fún iṣẹ́ takuntakun tẹ́ ẹ gbé ṣe lórí ọ̀rọ̀ Yorùbá nation. Àtàwọn kan tí mi ò lè dárúkọ wọn, nítorí tí bá ń dárúkọ táwọn kan bá padà ń rí, a máa lérò pé a ò kà wọ́n sí. Ṣùgbọ́n àwọn èyí tí mo dárúkọ yìí, everybody náà ló mọ̀ wọ́n. Ibi tí mo ti lè bẹ̀rẹ̀ nìyẹn. Mo kí ẹ kú ọmọ ṣe, ẹ ò jẹ́ kójú ti Yorùbá nation. Bàbá Kóìkì ojú òní tì yín. Mo tún fi àkókò yìí kí ọ̀gá mi pátápátá, Ibu owó bàbá Adámì. Ẹ̀yin ọmọ Yorùbá nation, ẹ fọkàn balẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àsọtẹ́lẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ìran lolúwa ti fi wọ̀n wá ní ìrìn àjò bàbá wa Sunday Igboho. Ó dẹ̀ ń fi èmi lọ́kàn balẹ̀ wípé ohun tó máa ṣe ṣe ni. Ojú òní tí wà. Ẹ̀yin àgbà wa sọ wípé bí kò bá ti nídìí, obìnrin wọn kì í jẹ́ kí wọ́n lú. Mo ti sọ̀rọ̀ gan, Olúwa ti mú mi jáde tá ti sọ̀rọ̀. Ṣùgbọ́n ọmọ Yorùbá, ibi tí wọ́n ń fojú sí ọ̀nà dábẹ̀, àwọn tí wọ́n fi ẹ̀yìn tì, àwọn tí wọn ò ní passion fún Yorùbá nation yìí, ohun tí wọ́n kọ̀ wá bíbà yìí fún ni pé wọ́n kọ̀ fi ń kírètì pé káwọn lówó, káwọn lè gbowó. Ẹ̀yin náà máa wò nígbà téèyàn ń ṣe program tó ní ẹ máa bóun subscribe, ẹ máa bóun subscribe. Tí bá ń gbọ́ lẹ́nu àwọn kan gbà mí gan pé irú nonsense wo ni. Ṣé owó ló ń gbà ń bíbà yìí náà? Ìbáwo kí ló fi ń ṣe? Ẹ máa bóun subscribe, ẹ máa press gbogbo yín, ẹ máa press lórí red button, ẹ máa bóun subscribe. Kò yé mi. Because èmi ò rí gẹ́gẹ́ bí nǹkan tí mo lè fi gba owó. Mo rí gẹ́gẹ́ bí wípé Olúwa rán èmi níṣẹ́, mo dẹ̀ ń deliver iṣẹ́ mi, mò ń kúrò ńbẹ̀. That is all. Ṣùgbọ́n àwa táwa ń sọ ọ̀rọ̀ táwa ń sọ yìí, ọ̀pọ̀lọpọ̀ ò gbà wá gbọ́. Àwọn tí wọ́n máa ní ẹ láwọn tẹ red button, tí ẹ pé ìdí nǹkan tí wọ́n ń sọ yìí ni wọ́n ti ń jẹun jẹ. Àwọn yẹn ló máa gbàgbọ́. Wọn ò gbà wá gbọ́. Kò sọ̀rọ̀ tí wọ́n sọ sí wa tán. Wọ́n ní torí pé kí a lè máa ta ewé àti egbò táwa ń tà, la ṣe wá join ní Yorùbá nation káwọn èèyàn lè mọ̀ wá. Kì í ṣe yẹn, ó kàn ń tanra ẹni. Tá a bá wí fún ẹ tó gbọ́, ẹ jẹ̀yà ẹ. Ṣó mọyì nǹkan tí Olúwa ti sọ fún mi tí mo ti wá sọ fún mi tí wọ́n gbọ́? Yorùbá sì máa rí oko ikún, ẹ̀yin àgbàlagbà, kí n lè túrí mi pa. Tí n bá dẹ̀ pa dáadáa, ẹ ràn mí lọ́wọ́ kẹ́ bá mi parí ẹ̀. Yorùbá ni mo máa ń rí pé wọ́n máa rí oko ikún, wọ́n á sì máa gbin ẹ̀pà sínú rẹ̀. Ẹ ò bẹ̀rù Ọlọ́run. Ẹ ò bẹ̀rù wípé báyìí l'Olúwa wí. No matter bẹ́ẹ̀ ṣe lè sọ wípé kí ló ń pè ní Jésù, kí ló ń pè ní ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. No matter bẹ́ẹ̀ ṣe lè sọ bẹ́ẹ̀, kì í sọ fún yín. Ìyẹn ò ní kí n hate Jésù. Èmi ti mọ ọ̀nà ìyè yìí náà, ò ní mo ti mọ ọ̀nà ìyè yìí náà. Rárá, mi ò ní yí padà. Jésù lọ́nà ìyè náà tó ń lọ sí ilé ògo. Mo ti mọ ọ̀nà ìyè. Ìwọ tó bá wù, tó jẹ́ pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, tó jẹ́ pé ìyẹn ló fẹ́ tẹ̀lé wọn, ọ̀nà ìyè ni.
tó dẹ̀ pé Jésù ló fẹ́ tẹ̀lé ọ̀nà ìyè ni. Má jẹ́ kénikẹ́ni kó convince ẹ. Mo lè wá síta ń tòótọ́ kí wọ́n máa sọ nípa ewé àtegbò. Ìdí tí mo ṣe ń sọ nípa ewé àtegbò tí mo dẹ̀ gbàgbọ́ ni wípé Ọlọ́run ló dé ewé àtegbò. Tó bá wá mú nǹkan míì mọ́ tó yàtọ̀ sí ewé, egbò, ẹyẹ tó ń fò lókè, ẹranko tó ń rìn nílẹ̀, ohun tó ń bẹ nínú omi tó bá ti lè yàtọ̀ sí gẹ́gẹ́ bí àṣẹ tó pa fún wa nínú ìwé Genesis orí kìíní 27 to the end, nǹkan míì ló ń ṣe yẹn, kò ń ṣe tọlọ́run. So therefore, ohun tí pé àwa wá bọ̀ tàbí àwa ń sọ yẹn, èyàn ò ní pé no, a ò mọ Ọlọ́run, a mọ Ọlọ́run, mo mọ tó di kọ́. So no matter what you say nípa Jésù, ẹlòmíì tẹ̀ ni pé Bíbélì tá à ń kà gan, ó ní it's just a novel. Ìmí ni pé Bíbélì tá à ń kà, Kùránì tá à ń kà, it is just a novel. Ìmí sọ pé wọ́n wá gba àwọn èyìnbó ló wá gba ìgbà tí èyìnbó wá gba religion lọ́wọ́ yín, tó wá gba ẹ̀sìn àbáláyé lọ́wọ́ yín, kí lẹ̀yin ṣe? Èyìnbó ò gba nǹkan kan lọ́wọ́ wa, àwa la sọ sẹ́ǹsì wa nù. Àwa la róye tá a ṣàkàrà nù. Gẹ́gẹ́ bí òwe àwọn bàbá wa, èyìnbó ò fi nǹkan kan ṣe wá rárá, àwa la sọ sẹ́ǹsì wa nù. Òun náà dẹ̀ ló sì ń ṣẹlẹ̀ láàárín Yorùbá àti Haúsá. Àwa Yorùbá la sọ sẹ́ǹsì wa nù. We lose our sense. Èmi kàn ń jáde pé kí n lè wá máa sọ fún yín bí n bá rí ohun tí ò tọ́ táwọn èèyàn dẹ̀ ń pariwo pé ó tọ́, téèyàn ọmọ Yorùbá tí kò ní làákàyè tí ẹ sì ń tẹ̀lé wípé ó tọ́ ń tòótọ́, táwa dẹ̀ rí i pé kò tọ́, èmi jáde wá ni. Ohun tí mo jáde wá máa ṣe nìyẹn. Màá wá jáde, màá explain, màá jẹ́ kó yé ẹ pé kò tọ́, kó o má bàa lọ jì sínú ọ̀fìn ayé. Sílẹ̀ ó sì nǹkan tó kàn mí, èmi tí mo ọ̀nà ìyè, Jésù lọ́nà ìyè tèmi. Ẹlòmíì dẹ̀kẹ̀rẹ̀ òun náà ti mọ ọ̀nà ìyè tiẹ̀. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, òun ní ọ̀nà tiẹ̀. Yes, follow ẹ̀. Ẹ yé fi ìkan nìkan lára. Nǹkan tí mo lè fi tako anybody ni wípé tí n bá rí ẹ pé ò ń sọ nǹkan tí kò tọ́, ó fẹ́ ṣì àwọn èèyàn lọ́nà, máa jáde tán pẹ̀lú ẹ̀. Màá wá sọ fún ẹ pé máa sọ fún gbogbo aráyé pé ẹni yìí fẹ́ convince yín ni. Tíyẹn ò bá tú ẹ pé mo sọ pé Ọlọ́run ló dé ewé àti egbò, tí ò bá tú ẹ, máa tún gbé ẹ lọ sí level mi dáadáa. Ìwọ náà ń lò lójoojúmọ́. Ìwọ tó ètì ẹ̀, ṣé o mọ̀ pé ìwọ jẹ ọ̀gẹ̀dẹ̀, wọ́n kọ́ ni pé o jẹ ọ̀gẹ̀dẹ̀, o ti gbàgbé wípé ewé kan ló so ọ̀gẹ̀dẹ̀. Ewé kan ló so ọ̀gẹ̀dẹ̀. Òun náà ni wọ́n sọ fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, èyí tí pé ọpọlọ ẹ̀ àbí kò ní làákàyè, ẹ̀yin lẹ rí oyin tẹ́ ṣàkàrà nù náà. Ó mú ọsàn lójoojúmọ́, wọ́n máa ní ọsàn máa ń fọ inú ìrí kan. Ìwọ ti gbàgbé wípé igi kan òun ló so ọsàn. Màá open àìsí yín, kọ́lọ́run kò jẹ́ kẹ́ ẹ gbọ́ ni. Ó tẹ́ ẹ bá ti mọ òtítọ́, ó mọ̀ pé torí pé mo mọ òtítọ́ yẹn ni mo ṣe ní òmìnira nínú ọkàn mi. Mo mọ̀ pé Jésù ní ọ̀nà yìí. Mo mọ̀ pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, mo mọ̀ pé òun ní ọ̀nà yìí. Kò fi ẹ̀kọ́ tó le kò fi kọ́ anybody. Tá a bá wá rí èèyàn tó wà nínú ẹ̀sìn Mùsùlùmí tó jẹ́ wípé gbogbo ọ̀rọ̀ ayé ẹ̀ ni pé kó máa jà, kì í sọ fún yín. Òfo ló máa padà mú níbẹ̀. Ó fi nǹkan tó le kọ́ wa, kò fi ìjà kọ́ wa, kò fi wípé ká máa para wa kọ́ wa, kò fi wípé ká tó wá máa para wa tọ́ka tó wá máa pariwo Allah 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 Akbar. No, ẹ̀sìn yẹn ò fi kọ́ wa. Ẹ̀sìn àlàáfíà la mọ̀ sí, gbogbo wa sì ń gbé láyọ̀ àti àlàáfíà. Bẹ́ẹ̀ ni, nígbà tó bí wa táwọn kékeré, ayọ̀ àfàlàáfíà la fi ń gbé. À ń jẹ oúnjẹ lọ́dọ̀ Mùsùlùmí. In fact gan, èmi torí yìí àtàwọn àǹtí mi àtàwọn ẹ̀gbọ́n mi tí mo sọ yìí, kò sí ìkọ̀kọ̀ tó ṣe fún wa. Tó bá ṣe ìkọ̀kọ̀ fún wa ni a ò lè jẹ́ èèyàn lónìí.
tí o bá ti jẹ́yàn tó yẹ pé iṣẹ́ ló máa ń fura jù ló máa ń ṣe bákan jù, kí n sọ fún ẹ, o máa padà bọ̀ sínú ìdẹ̀wò ayé ni. Ìfura tí Jóòbù ń fura jù lórí àwọn ọmọ ẹ lọ kà á dáadáa, gbogbo àwọn tó jó nígbàgbọ́ tí wọ́n ń ka bíbélì, ìfura tí Jóòbù ń fura jù lórí àwọn ọmọ ẹ pé ṣáwọn ọmọ yìí ò ní mú un ṣẹ̀sọ́ Ọlọ́run, nǹkan yẹn gangan lọ́lọ́run fi jẹ́ kí èṣù wá dán wò. Àwọn òun fura sẹ́nikẹ́ni, àwa kọ̀ máa wà straight forward. Yes, à ń jẹ oúnjẹ ní ìgbà àwẹ̀, irú ìgbà àwẹ̀ tó tún bọ̀ yìí náà àwa tún máa ṣe fàájì wa lọ́dọ̀ àwọn èèyàn wa tó jẹ́ pé mùsùlùmí, a máa ṣe fàájì wa ń bẹ̀. ẹ̀yin lẹ mọ̀ ẹ̀sìn wèrè tẹ́ gbà tó jẹ́ pé ẹ máa ẹni tí Ọlọ́run dá tó dá ní àwòrán ara yín ẹ dẹ̀ máa ètí ẹ̀. Ṣé èṣù ló dá mi ni? Àbí ìwọ tó ń wò mí, ṣé èṣù ló dá ẹ ni? Èṣù orí èèyàn kankan dé, Ọlọ́run ló dá wa. Why are we hating ourselves? Kí ni ìdí tá a ṣe ètí ara wa gan? Let's just go to that level. Ọ̀rọ̀ pọ̀ tí mo máa ń sọ lálẹ́ yìí, ṣùgbọ́n gbogbo bí tí n bá ń lọ mo fẹ́ jẹ́ kó o jọ kó máa tẹ̀lé mi. Àwọn tó ní làákàyè, kí ni ìdí tá a fi ń ètí ara wa? Tọ́rọ̀ ẹ̀sìn fi ń di wàhálà, takọ̀ ètí ara wa. Kí ni ìdí tá a fi ń fìyà jẹ ara wa? Talk to me. Oníkìyí, onígbá, onítọ̀, ṣé o ti gbàgbé pé Ọlọ́run ló dá wa méjèèjì ni? Ẹ̀sìn kan á ní ẹ ò gbọ́dọ̀ báyìí ṣe, even nínú kìrìsìtẹ́nì gan, ẹ̀sìn kan á sì máa sọ pé má bá kérúbù ṣe, ẹ̀sìn kan á sì máa sọ pé má bá sẹ̀lẹ̀ ṣe. Àbí ṣe béèyàn kan ló pe rẹ̀ ní mọ́mí G.O. Olúfúnmiláyọ̀ tó sọ pé àwọn kérúbù yẹn olórí wọn ti yí, ó ní gbogbo àwọn tó ń wọ dàdá olórí wọn, ó ní irọ́ ni wọ́n ń pa ń bẹ̀. Ó ń kọ́ àwọn èèyàn tó jẹ́ pé Ọlọ́run ló dá wọn bó ṣe dá àwa náà. Ó wá ń kọ́ àwọn èèyàn yẹn, against ẹni tí Ọlọ́run dá. You just sit down and think what I am saying. Sit down and think it. Ó wá jókòó, ó wá ń kọ́ àwọn èèyàn ẹ, ó ń kọ́ wọn lòdì sí àwọn tí Ọlọ́run dá. Àwọn tí ó dẹ̀ ń kọ́ yẹn náà Ọlọ́run ló dá wọn. Ṣé bí Ọlọ́run ṣe kọ́ wa nìyẹn? Why are we lying? A dẹ̀ tún rí pé kíní tí ẹ̀ ń sọ yìí kì í ṣe òtítọ́. Tó pé ohun tó sọ, mo ti sọ nínú fídíò mi bíi méjì sẹ́yìn, ohun tó sọ mọ́mí G.O. ní wípé gbogbo ẹni tó bá gbé irun dàda sórí oníwèrè ni. À ń ṣe wèrè, ó tiẹ̀ tún mẹ́nu lé, oní Sámsónì, kò sí Sámsónì mọ́. Ṣùgbọ́n ó gbàgbọ́ pé Èlíjà ṣì wà bí, ó gbàgbọ́ wípé Èlíṣà ṣì wà, ó gbàgbọ́ wípé John ṣì wà. Ṣètìrì ẹ kàn mislead gbogbo ẹ mislead iṣẹ́ Ọlọ́run. Iṣẹ́ Ọlọ́run sì ni èmi, iṣẹ́ Ọlọ́run làwọn tó ń gbọ́ yín. You are misleading them. You believe that there is still like Elijah. Ẹ ṣì ń sọmọ lé Elijah. Irú ẹ̀gan ò lè sọmọ ní Sámsónì. I am telling you, with the level tó fi ń train àwọn tí bóyá èṣù dẹ̀ ló kó wọn lé ẹ lọ́wọ́. Irun tó rí yìí, go to the book of Judges, wàá rí pé Ọlọ́run sọ débi wípé irun tó ń bẹ lórí Sámsónì yìí, òun ló fi jẹ́ Násírù òun. And Násírìtì tá à ń sọ yìí, ohun tó ń sọ ni wípé akọni alágbára ni. You don't need to teach people tó jẹ́ pé Ọlọ́run ló dá wọn against àwọn tí Ọlọ́run tún dá. Ẹ mislead wọn ni. Many years ago, mo ṣì wá ní ìbàyí níjọ́ náà, a ò tí ì ní mọ́tò ń gbà yẹn. Bóyá we are still at age 16 years, 17 years. A ò tí ì máa lo mọ́tò. Tí ẹ pé tí n bá wọ public bus báyìí, irun torí mo ti gé tí kì í ṣe ẹ̀mẹ́ta. Tí n bá wọ public bus báyìí, tí mo jókòó báyìí, nǹkan sì ṣẹlẹ̀ ní Kétu yẹn. Mi ò lè gbàgbé tí Kétu yẹn láyé yìí. Mo ṣe jókòó báyìí, tí mo jókòó, èmi ni mo jókòó sí the last nínú ilé, nínú dánfò yẹn. Mo dẹ̀ jókòó mi jẹ́jẹ́, obìnrin kọ́kọ́ wọlé ni.
bóyá kò tètè rí mi kó tó wọlé, òun náà ń lọ sí ọ̀nà ìyànà òwúrò, èmi adẹ̀wà ní Kétu. Mo gbé yẹ wọlé báyìí tó rí mi báyìí mo kàn gbọ́ yàkà prosatanda yàkà pa rupi indaka po yẹ́kẹ̀ po, ó kàn bẹ̀rẹ̀ sí fi èdè fọ ni. Àbóbìnrin yìí wọnú ẹ̀mí ni, bóyá ẹ̀mí Ọlọ́run tó wà nínú mi ló wọnú ẹ̀, àṣé èmi ló ń ṣépè fún. Kí mọ́tò tó kún, obìnrin yẹn ti sọ̀kalẹ̀, ẹ̀kọ́ tí wọ́n kọ́ wọn nìyẹn. And that woman is from MFM. Ẹ lọ jókòó gbogbo ẹ̀yin olórí ẹ̀sìn pátá, kẹ́ ẹ lọ ohun tí mò ń sọ yìí, kẹ́ ẹ lọ gbé yẹ̀wò dáadáa. Ohun tí mò ń sọ yìí àìgbé yẹ̀wò ó máa jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ nínú wa ká má padà fi ojú kan Ọlọ́run, àbí ká má tẹ́sítì ibi tí wọ́n ń pè ní heaven. Heaven, heaven. Ẹ lọ tíǹkì dáadáa, kẹ́ wá jókòó. Nǹkan tẹ́lẹ̀ ń sọ fún wọn, it is wrong. Ẹ ń sọ nípa Samsoni ṣùgbọ́n ẹ ò sọ nípa irun tó wà lórí Samsoni. Ẹ ń sọ nípa ẹ̀ṣẹ̀ tí Samsoni ṣẹ̀, pé yàtọ̀ pé ó lọ wọlé tọ̀ Dẹ̀lílà. Ẹ ò sọ nípa wípé Samsoni tẹ̀rí yìí náà alágbára ni, tani kì í dẹ́ṣẹ̀, tani kì í ṣubú. Ẹ̀yin fúnra yín gan ti ṣubú rí. Bí ẹ ṣe ṣubú yẹn, òun náà ni Samsoni ṣubú, ṣùgbọ́n ní ìgbẹ̀yìn Samsoni padà dìde padà, ó sì pa gbogbo àwọn ọ̀tá rẹ̀. Bíbélì sọ nínú ìwé Judges yẹn, ó ní àwọn tí Samsoni pa ní ìgbà tí ó wà nínú ayé gangan, ó ní wọ́n kéré sí èyí tó padà pa ní ìgbà tí ó fẹ́ tẹ́mi rẹ̀ fẹ́ bọ́. Ìlọ́po. Why are you deceiving people? I am not here to deceive anybody. Èmi kàn wá bíbá yìí láti lè fi òtítọ́ ọ̀rọ̀, kí gbogbo èèyàn lè gbọ́ òtítọ́ ọ̀rọ̀ kó sì tẹ̀lé òtítọ́ ọ̀rọ̀. Ẹ yé máa kó àwọn tọ́lọ́run dá lòdì sí àwọn tọ́lọ́run dá. A máa jẹ̀yà ẹ̀ ní ìjọ́ ìgbéyìnde àlìkìyámọ̀. A máa jẹ̀yà ẹ̀, kò sí bá ṣe fẹ́ ṣe. Káwọn ọmọ ọjọ́ mi lòdì sí anybody rí. I preach love. Tó bá pọ́ Ọlọ́run ló dẹ̀, preach love. Bó jẹ́ pé Ọlọ́run ló pè ẹ sọ ọ̀rọ̀ Ọlọ́run fún àwọn èèyàn. Ẹ yé gbin nǹkan burúkú sínú ọkàn wọn lòdì sí ẹni tí Ọlọ́run náà dá. Tó pé ẹni tí ẹ ń sọ àwọn ọ̀rọ̀ yìí fún, Ọlọ́run ló dá wọn. Why are you creating enmity? Ẹ má bínú, mo lè má gbé yín bo, ẹ jọ̀ọ́ ẹ correct mi o. Mo lè má gbé yín bo àwọn èyìnbó ńláńlá tí mo lọ ń jù yẹn, ó lè má correct o. Ṣùgbọ́n ẹ jọ̀ọ́ àwọn tó ní làákàyè tó yẹ pé ẹ̀yin lèmi máa ń sábà bá sọ̀rọ̀, I am telling you, understand ohun tí mo sọ yìí dáadáa. Why are you creating enmity between àwọn èèyàn tọ́lọ́run dá? Ẹ dá orí ayé kodò. So therefore, ohun tó lead mi dé ibà ni pé ẹ fẹ́ràn àwọn tó jẹ́ wípé ẹ fẹ́ràn àwọn tó jẹ́ pé irọ́ ni wọ́n ń pa ju àwọn tí ó ń sọ òtítọ́ lọ. Kí ló ń pè ní red button? Èmi ò rí nǹkan tí mo wá ń ṣe yìí gẹ́gẹ́ bíi pé nǹkan tí mo lè fi dowó. Mi ò gbowó lórí YouTube rí, mi ò gbowó lórí anything. Ibi tó bá ti lè bá mi, èmi ò mọ kankan bẹ̀. Tèmi ni pé kí n drop fídíò mi kí n dẹ̀ kúrò bẹ̀. Wà á rí pé mi kì í ṣe live. The only life tí mo máa ń ṣe òun ni bóyá mo wà nínú sáfíìsì mi. Ọ̀pọ̀lọpọ̀ ló sọ pé òun ò dóhùn bàbá confam. Mo sọ ẹ̀gbọ́n mi tó bí Emile tó wà ní Atlanta, Georgia, tó bí Emile. Ó débì kan lọ́sẹ̀ tó kọjá lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ wa ní àwọn ò gbóhùn àbúrò ẹ̀. Òun náà wá pè mí, ó ní Alaba, nítorí pé ẹ̀gbọ́n mi ni, ó lè pè mí lórúkọ Alaba. Ìgbà mi dẹ̀kẹ̀rí, I respect you. Normal ẹ̀gbọ́n tèmi ni ṣá, anything ló lè pè mí, I am okay by it. Mi ò ní sọ pé tó pé mo jẹ́ ìránṣẹ́ Ọlọ́run kí wọ́n á mú orí, kí n fi orí kí n fi kọlẹ̀, kò possible.
ó ní Àlàbá àwọn ọ̀rẹ́ òun ṣe ló ń sọ pé àwọn ò gbóhùn ẹ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ó ní wọn ò gbóhùn mi. Àwọn ọ̀rẹ́ yín èṣù ni wọ́n. Kò sí ọ̀sẹ̀ kan ní ẹ̀ẹ̀mejì tí mi ò ní drop fídíò nǹkan tá à ń ṣe nínú church as a service tí mi ò ní drop ẹ̀ sórí YouTube. Miss ìyẹn kọ́ ni wọ́n nídìí káwa máa rojọ́ báyìí lọ nídìí. Èmi ò dẹ̀ sí fún yẹn. Mi ò sí fún ẹjọ́ òṣì tí ká gòkò báyìí ká wá máa ru ẹjọ́ báyìí òun làwọn need. Tó bá ti dọ́tẹ́ ó rí sáfíìsì pé ó sẹ́ndì ó ṣe fídíò sáfíìsì báyìí ó lè wo. Wọn ò ní wo. Èèyàn tó máa wo gan lè má ju 93 yọ. Tó bá yẹ kó dodo ẹjọ́ kátikàti, ẹjọ́ tí kò wà profitable tí wọ́n ń pariwo kiri lórí internet, lórí social media. Wà á máa rí àwọn èèyàn 800,000 á sì máa wò. Ṣùgbọ́n ohun tó jẹ́ ti Ọlọ́run, they hate it. What it is truth, they hate it. They go after what it is not truth. Nǹkan tó lead mi sí ohun tí mo wá ṣe ní alẹ́ yìí nìyẹn. Wọ́n ní ẹ̀gbọ́n gbogbo àwọn ọ̀rẹ́ yìí èèyàn èṣù ni wọ́n. Ò sí bí mi máa ṣe fídíò, at least mo máa ṣe fídíò ẹ̀ẹ̀mejì which is live tí mo dẹ̀ máa drop ẹ̀ sórí YouTube. So therefore gbogbo ìgbà ni mò ń ṣe nǹkan tí mò ń ṣe yẹn, òun ni wọn ò like. Bóyá mo preach ń bẹ̀, mo ṣe gbá, but tó bá ti bí tí wọ́n ti ń sọ̀rọ̀, àwọn máa gé ọba lórí, àwọn máa yí ọ̀run ọba, àwọn máa ṣàwọ̀ wẹ́lẹ́wẹ́lẹ́. Èèyàn làwọn èèyàn fẹ́ gbọ́. Ẹni èṣù lẹ́ ń support. Ẹ ò support nǹkan Ọlọ́run. I want to change somebody that is watching me. Jẹ́ kí n sọ fún ẹ bẹ̀rù ọjọ́ ẹ bẹ̀rù ọjọ́ tó ní kálukú máa fi ayé yìí sílẹ̀. Ẹ bẹ̀rù Ọlọ́run tí ẹ fẹ́ lọ bá ṣẹ̀. Má jẹ́ kí wọ́n tàn ẹ́. A máa fi ayé yìí sílẹ̀. Bàbá tó bí ẹ níbo ló wà? Ìyá tó bí ẹ níbo ló wà? Talk to me. Ọ̀pọ̀lọpọ̀ ìyá wa, bàbá wa, àwa táwọn wo tájọ́ ń sọ̀rọ̀ yìí àti wọ́n tó wò mí ló ti kú. We are going to leave this world one day. Ọ̀dọ̀ Ọlọ́run yẹn náà la máa tẹ̀lé. Ibẹ̀ là ń lọ. Kì í ṣe gbogbo ẹjọ́ táwa ń ròyìn. Nǹkan tó mú mi débí báyìí ni wípé ọ̀pọ̀lọpọ̀ àsọtẹ́lẹ̀ lolúwa ti sọ fún mi, ṣùgbọ́n wọn ò gbàgbọ́. Lọ́wọ́ gbogbo àwọn fídíò mi, mo ti sọ nípa ti Hamzat Oríyọmí pé olúwa ní kí n sọ fún Hamzat Oríyọmí, olúwa ní kí n sọ fún ẹ, olúwa ló sọ bẹ́ẹ̀ pé kó o ṣọ́ra lórí ọ̀rọ̀ kéèsì Adédoyin yìí. Olúwa tún wá sọ débì kan ní alẹ́ àná kí n tó padà wá ṣe fídíò tí mo ṣe yìí ní àárọ̀ yìí tó jẹ́ pé àárọ̀ Sunday yìí. Ó ní tí nǹkan kan bá ṣí ẹ, ó ní kò ń ṣe nǹkan ọdún méjì o, ó ní ó lè má jọdún kẹta o. Ó ní elérégbé á ti lọ sérégbé, elérégbé á ti lọ sérégbé. Ó ní ṣùgbọ́n tẹ́ni tí ń bá padà ṣí ẹ pé wọ́n gbọ́ pé nǹkan báyìí ṣe Oríyọmí, ẹjọ́ tó lọ dá sí, ẹjọ́ Adédoyin tó dá sí, òun ló padà pa o. So therefore be careful. Àwa tá à ń sọ òtítọ́ ẹ ò rẹ́dì láti gbọ́ wa. Ohun tó fa gbogbo atótónu látẹ̀ nǹkan yẹn nìyẹn. You are not ready. Èdò ẹ fi èdò sílẹ̀ làpálàpá òun lè ń bá kiri. Bọ́rọ̀ àwọn ọmọ Yorùbá ṣe jẹ́ nìyẹn. The reality wọ́n á gbé yẹn sílẹ̀. Àwọn nǹkan tí kò ń ṣe reality òun ló máa gbé pọ́n kiri. Olúwa ló sọ. Bí Olúwa bá sì sọ̀rọ̀, ẹ jẹ́ ká kíyèsára. Olúwa sọ wípé àní kéèsì Timothy tí ẹ̀ ń pariwo ẹ̀yin ọmọ Yorùbá tí kò gbọ́ràn tí ẹ̀ ń dá owó yín lé lórí yìí, ó ní kò lè ní justice nínú ayé yìí. Ó ní ṣùgbọ́n ní ọ̀run, ó ní Timothy ó ló máa ní justice. Is that not enough for you to leave this thing for God and let these people tell you ẹ ò lè get wọn? Olùkọ́ tó lùwà sọ ni, you can't get them.
nítorí pé àwọn ni aládé ayé yìí. They are ruling the kingdoms of the world. Ẹ ò lè gẹ̀ẹ́tì àwọn èèyàn yìí, wọ́n kàn ń try láti fẹ́ máa kọ́ máa ọ̀rọ̀ pé ọ̀rọ̀ ẹnu kọ́ máa ní báyìí lọ́ ṣe ó tó bá yá náà bẹ́ẹ̀ náà ni ẹ máa gbàgbé kéèsì yẹn gbẹ̀yìn ni. Ṣùgbọ́n o regard the voice of God. Ìkọ́ tó jẹ́ kí ọ̀rọ̀ Yorùbá nation yìí fẹ́ máa rí rúdurùdu nìyẹn, tó fẹ́ máa ríra dáradára nìyẹn. You people don't regard the voice of God. You don't regard man of God, real man of God. Fake lè máa bá kiri. Either we are real or we are fake. Jẹ́ kí n sọ fún ẹ, kò sí ẹni tí kì í dẹ́ṣẹ̀, gbogbo wa ni ẹlẹ́ṣẹ̀ pátá. But listen to me, inú pé à ń dẹ́ṣẹ̀ yẹn sẹ́, o gbọ́dọ̀ mọ the real heart of the fake. Ṣé ìránṣẹ́ Ọlọ́run ẹ tún wá máa wo ìdí tí mo sọ wípé níṣe ni ẹ ń pọ́n jẹ̀bẹ̀ lákìsà. Ọmọ Yorùbá, ìkan nínú àwọn problem wọn ni pé wọ́n máa pọ́n jẹ̀bẹ̀ lákìsà. Nísìnyí àndọ́ táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń pariwo ọba Solomon yẹn kì í ṣe èèyàn Ọlọ́run, ó display ìyàwó ẹ̀ méjì, ó display ìyàwó méjì ló fẹ́. Kí ló kùn ẹ́ pé tí Solomon bá fẹ́ ìyàwó méjì? Àwọn bàbá ńlá kú bàbá ẹ̀ wọn ò fẹ́ ìyàwó mẹ́jọ. Àwọn wòlíì inú Bíbélì iye ìyàwó tó wù wọ́n ni wọ́n fẹ́. Ọlọ́run ò dẹ̀ ká bí ẹ̀ṣẹ̀ ni fún wọn. Ìyẹn that is not a criteria to heaven. Àìmọye obìnrin ló lé sílẹ̀, ta ló fẹ́ fi àwọn tó lé sílẹ̀? Ohun tí Olúwa kò sọ ń bẹ̀ ni pé tí agbára rẹ bá ká, bó jẹ́ méjì lágbára rẹ ká, tí ó dẹ̀ máa ṣe déédéé pẹ̀lú wọn, fine, nobody can stop you. Ìwọ tó o bá dé láìkí ẹ̀, why are you condemning the other people? Area yẹn kọ́ ni mò ń lọ, ṣùgbọ́n mo ní láti tètè bọ́ trade point yẹn dáadáa. Go and lọ́wọ́ ṣé Elijah ó sọ fún ẹ pé ìyàwó kan ló fẹ́ ni? Abrahamu ṣé ìyàwó kan ló fẹ́ ni? Abrahamu tẹ̀yìn sọ pé ẹ̀yíwádìí ìbùkún Abrahamu tèmi ni, ìbùkún Abrahamu tèmi ni, ìbùkún Abrahamu tèmi ni, Abrahamu tèmi ni, Abrahamu tèmi ni, Abrahamu tèmi ni. My hands are blessed. My hands are blessed with the blessings of the Lord. With the blessings of the Lord. Anything I touch, ìbùkún tí wọ́n sọ yẹn, tó ń sọ nípa ti Abrahamu yẹn, ṣé ìyàwó kan ní Abrahamu fẹ́? Ó ń ṣe ìyàwó kan, kì í ṣe ọ̀rọ̀ obìnrin ní mátà tó wà nílẹ̀ yìí. Obìnrin lé sílẹ̀ gan. Àwọn tó lé sílẹ̀ báwo ló fẹ́ kọ́ ṣe ṣayé wọn? If not that you are selfish, àwọn tó lé sílẹ̀ ṣì get me kò easy. Ìwọ tó wà nílé gan tí tọ́kù ẹ̀ ń wọlé wa bẹ́ẹ̀ lójoojúmọ́ gan. Tí feeling bá dé, if this feeling come, you know how it look like. Kàn bọ̀ sí ẹni tí kò ní ọkọ. How do you want that person to use the rest of his life? Mi ò ní kó gbọ́ òtítọ́ o, ṣùgbọ́n jẹ́ kí n sọ fún ẹ, àtijọ́ tí èmi ti mọ òtítọ́, ní òtítọ́ ti sọ mí di òmìnira nínú ọkàn tèmi. I am telling you the truth. Èmi ò ní kó má bú mi, mi ò ní kó má sọ̀rọ̀ sí mi, I don't care. Ṣùgbọ́n ibi tí ẹ̀yin fi ojú sí yẹn, ọ̀nà ọ̀dàbẹ̀ ẹ̀ ń pọ́n jẹ̀bẹ̀ lákìsà. Ṣé sì ló jẹ́ kí ẹ wá máa ní pé kìíní kì í ṣe Solomon ó sọ nípa ọ̀rọ̀ okó àtòbù, ṣe kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run, ìyàwó méjì ló fẹ́. It is not biblical. Níbo ni it is not biblical? Níbo ló ti rí pé tọ́nípò lọ gbé jáde fún mi? Go and bring it out. If you like, Jésù gan sọ, tó bá like, o lè mú ara dúró. Tó bá dé like, fine, you go and get married. Má jẹ́ kéèyàn tán ẹ. Nítorí wọ́n kọ síbi kan nínú ìwé New Testament, ìyẹn ló fẹ́ tẹ̀lé. You are just faking your life. Can you remove? Can you that you are worshiping me, can you remove Old Testament away from the New Testament? Báwo ni Bible ṣe máa pé?
nǹkan tẹ́yìn fẹ́ ṣe nìyẹn. Ẹ fẹ́ yọ Old Testament dànù kúrò nínú New Testament. Ẹ fẹ́ jẹ́ ká máa lo New Testament. Ẹ fẹ́ yọ Old Testament. Tí ẹ bá wá yọ yẹn dànù, báwo ni bíbélì ṣe fẹ́ pé? Bíbélì ò lè pé. Èyìnbó ṣe nígbà tá a ṣe wà ní school nínú ọdún náà, ọ wá ṣe débi pé tó bá ti fún wa ní bíbélì ńgbà yẹn, a ò ní rí Old Testament nínú ẹ̀. Kò, at the end of the day, ó parun náà ni, nítorí kò lè work. Ṣé sì ẹ ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ọba Solomoni kì í ẹ tẹ́ ń pè ní Solomoni yẹn kì í ṣe èèyàn Ọlọ́run. It is not biblical. Ìyàwó méjì ló ní. Ìyẹn kọ́ ni matter. Ibi tẹ́ ẹ ti sọnù nínú ọ̀rọ̀ Solomoni ni pé nígbà tí Solomoni wá sí orí social media báyìí on live tó dẹ̀ máa mu bíà báyìí, ẹ̀yin ò rí ìgbà yẹn wípé kò ń ṣèyàn Ọlọ́run. Àwọn onílàákàyè lèmi ń bá sọ̀rọ̀, kì í ṣe àwọn tó rí ẹ ti dàrú, kì í ṣe àwọn tí làákàyè wọn ti yòrò, àwọn tí wọ́n fẹ́ mọ òtítọ́, òun lọ́lọ́run níbi sí. Dodo tẹ́yìn sọ yẹn tẹ́lẹ̀ mọ́ lé yẹn, ìyàwó méjì ló fẹ́, ẹ̀kíní kan kò ń ṣèyàn Ọlọ́run. Ibẹ̀ kọ́, ìyẹn kọ́, kò sí yẹn nínú ọ̀rọ̀. Ìgbà tó máa wá sórí social media tó máa sọ̀rọ̀ okó àtòbò, ọ̀pọ̀lọpọ̀ ló pè mí nígbà tí mo fẹ́ jáde lórí ọ̀rọ̀ yẹn. Tètè bá ti sọ pé tọ́lọ́run bá ní kí n jáde lórí ọ̀rọ̀ èèyàn, wàláì tó tiẹ̀ ní kí n tún dá orúkọ, mi ò lè tẹ́. Béèyàn yẹn bá dìde ogun, tó lóun dìde ogun, wàláì ẹni yẹn máa wọlé gbẹ̀yìn ni. Tèmi ò dédé orúkọ èèyàn, ṣùgbọ́n máa béèrè lọ́wọ́ Olúwa, tó bá ní ó yá, ó ti yá nìyẹn. Ṣé tó bá lọ dìde lórí pé mo pe orúkọ ẹ yẹn, ojú ẹ̀sìn ni, ojú ẹ̀sìn tó ní agbára ni. Nígbà tó ń mú Gúdà, tó mú ẹni kings lórí ìwọ, ìgbà yẹn gan ló jẹ́ kí ìwọ ti mọ̀ pé kì í ṣe èèyàn Ọlọ́run. Why I stop talking about him? Èmi ti rí pé he's a mad person. That is why I stop talking about him. Nígbà tí mo máa sọ̀rọ̀ ọmọ mi G.O, mo rí pé nǹkan tó ń kó àwọn èèyàn yẹn tẹ́gbọ́dọ́ tó ń sọ òkú rí mi tí mo sọ nípa ìrí, ṣùgbọ́n èyí tó ń kó àwọn èèyàn tó kàn mí gbẹ̀gbẹ̀gbẹ̀ yìí, no, I need to talk about it. It's a lie. Wọ́n kàn ń direct yín sínú inú náà ni. Wọ́n sọ pé àwọn tó gbẹ̀rù dàda sórí wèrè ni wọ́n. Kọ bí ẹ̀dá 20 ìyá ẹ̀, bàbá tó bí ẹ lọ́mọ, àwọn tó kó ẹ ní bíbélì 20 wọn ò bí wọn dá. Kí wọ́n dúró pé iná ẹ kí n pe iná tèmi kò wé fẹ́ rí, ṣùgbọ́n a kú ò lè rí àyẹn, kì í ṣe ọ̀rọ̀ ìjà láwájà, but I just want to clear something to the people tí ẹ ń deceive ní gbogbo ìgbà. Ìgbà yẹn ló jẹ́ kẹ́ ẹ ti mọ̀ pé àwọn yìí ń ṣe èèyàn Ọlọ́run. Ṣé èèyàn Ọlọ́run lè máa wá sórí íńtánẹ́ẹ̀tì kó wá máa mọtí, kó máa mu sìgá? Èèyàn Ọlọ́run kọ́ nìyẹn. Ṣùgbọ́n ló yẹ kí ẹ ti mọ̀ pé èèyàn Ọlọ́run kọ́ làwọn, èṣù ló rán wọn wá. Béṣù bá dẹ̀ ràn yàn wá, ẹni yẹn máa ní crowd gan, crowd ẹ̀ máa pọ̀ nítorí pé èṣù ló rán wọn wá. Èṣù ń gé ní àwùjọ. Báwo ló ṣọ́ọ̀ṣì ńlá yẹn, wàá rí i pé bí ṣọ́ọ̀ṣì ńlá yìí ṣe wá pọ̀ tó, tí àwọn èèyàn dẹ̀ ń púùlù lọ síbẹ̀, ara àwọn èèyàn yẹn làwọn ọmọ Solomoni, làwọn ọmọ tí ó ń tẹ̀lé Solomoni. Aṣẹ́wó ni wọ́n ń ṣe kiri, wọ́n kàn ń lọ sí church mi àlọ́ sí ṣọ́ọ̀ṣì, ó lè rí opportunity. Ìdí tí wọ́n yẹn sọ fún àwọn èèyàn ni pé church, it is not a place for opportunity. Church, it is just a place to serve God and live. That is all. Nígbà tí èyí ti rí pé it's a place of opportunity, gbogbo èèyàn máa sọ kìnnì kan, wọn ò help yín, wọn ò ṣe gbá. Church ò ń ṣe ibi tí wọ́n ti ń help èèyàn, ibi tí o ti máa lọ bá Ọlọ́run ẹ̀, tó dẹ̀ máa gbàdúrà, tó máa ṣe ohun tó jẹ́ kó o ṣe ń bẹ̀, tó máa yin Ọlọ́run, tó dẹ̀ máa gbé bíbélì ẹ̀ padà, tó máa lọ sílé ẹ̀ ni. Pásítọ̀ tí wọ́n ní kó help ẹ yẹn, tó ń fún ẹ ní ráìsì yẹn, ṣe pé ìwọ ti sọ pé pásítọ̀ ní láti help ẹ, pásítọ̀ ní láti ṣe gbá, fine. Ṣebí ìwọ ló lè ṣiṣẹ́ tó fẹ́ lọ gba ráìsì lọ́wọ́ pásítọ̀? Pásítọ̀ á fún ẹ ní agolo ráìsì kan, ṣùgbọ́n ògo tí wọ́n lé wọn ò ní yẹn, tó lè lò yẹn, tó lè ṣiṣẹ́ yẹn, wọ́n máa gbà lọ́wọ́ ẹ̀. Èyí tó ṣe pé wọ́n lọ ra jẹ́ẹ̀tì nìyẹn, wọ́n ra jẹ́ẹ̀tì 3, wọ́n ra jẹ́ẹ̀tì 2. Ṣọ́ọ̀ṣì wọ́n ní close to 5,000 branches here and abroad.
go and wake up. Ọ̀pọ̀lọpọ̀ ò lè ṣoríire mọ́, ṣọ́ọ̀ṣì ti dògo lọ́wọ́ ẹ̀, ṣọ́ọ̀ṣì ti gba gbogbo ayé ẹ̀ nítorí pé nídìí wípé ṣọ́ọ̀ṣì ṣe free kìíní kan is a voluntary organization. That is voluntary organization. Church is not a voluntary organization. Lára nǹkan tó o bá mú wá làwa lè fún àwọn èèyàn. Ṣé tó bá ń bìlí pé pásítọ̀ yẹn ó di dandan ní láti ràn yín lọ́wọ́ ni, ó ní láti ṣe gbá ni, kì í sọ fún ẹ dodo ẹ̀dẹ̀ nìkan tẹ́yìn dẹ̀ bìlífù nìyẹn, wọ́n á gba ògo tí wọ́n lò lò, ògo tó ló useful lọ tó kò useful fún ẹ yẹn, ògo tí wọ́n ò rẹ́dì láti lò yẹn, iṣẹ́ tó fẹ́ fi ayé ẹ ṣe yẹn, ojoojúmọ́ ni àwa ń ṣiṣẹ́, ìwọ ò dẹ̀ fẹ́ fi ayé ẹ ṣiṣẹ́. Kẹ́ lọ́ máa bẹ̀bẹ̀ ni, kẹ́ lọ́ máa gba ráìsì, kẹ́ lọ́ máa tò láti lọ́ máa pín lọ́ máa gbaṣọ lẹ́ni tí ní ayé ti yín. Àwọn tẹ́ lọ́ ń gbà lọ́wọ́ ẹ̀, nǹkan táwọn yẹn ń rò nínú ọkàn wọn tó fáìn. Ṣé ìwé ti sọ pé ìṣe kìíní kan charity organization, má wọ̀rí, ẹ máa bọ̀, wọ́n á gbélé yín lọ́wọ́, wọ́n á dẹ̀ gbògo lọ́wọ́ ẹ̀. Ogún ẹ lọ́ fi ń ra plane yẹn, ogún ẹ lọ́ fi ń ra mọ́tò latest one, ogún ẹ ni wọ́n fi ń kọ́ ṣọ́ọ̀ṣì kiri bí eṣú. Bó ṣe wá kọ́ ṣọ́ọ̀ṣì yẹn tó, bí ṣọ́ọ̀ṣì ṣe pọ̀ tó, ìwà ìbàjẹ́ ṣéyàn bá lóun kọ́ ṣọ́ọ̀ṣì 5,000, ìwà ìbàjẹ́ it is 1 million. Times 5,000. Let me count it that it is 1 million. Rí lájorí ṣọ́ọ̀ṣì tí wọ́n ń kọ́ kiri. Ìdí tí mo ṣe ń sọ wípé èmi ò ní ìdíjú ṣọ́ọ̀ṣì kan lọ, kò sí nǹkan tí mo fẹ́ fi ṣọ́ọ̀ṣì méjì ṣe láyé mi. Ẹyọ kan ṣoṣo tí mo wà nù ẹ̀yẹn kì í ṣe kó ti da káwọn èèyàn lè sin Ọlọ́run níbẹ̀, tó bá ti sin Ọlọ́run tán kó lè kálukú lọ sílé wọn ni. That is all. Nítorí pé àwọn tí wọ́n ṣí 5,000 gan, 5,000 branches all over the world, àwọn èèyàn wọn la ṣẹ́wó, àwọn èèyàn wọn ni ritualist, àwọn ló ń pa èèyàn ní tó lọ fi ń ṣi owó. Point and kill ni ẹmú yẹn orí yìí máa sanwó dáadáa, ẹgí orí ẹ̀ fún wa, ẹyọkun ẹ̀ fún wa. Àwọn lè ń rí ní ṣókà, àwọn lè ń rí ní àjálẹ̀ tó máa ń lọ́ra gbogbo nǹkan, àwọn nǹkan yẹn ní àjà ilẹ̀. Òtítọ́ ó jìnnà sí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tí kò sí làákàyè lórí yín. Òtítọ́ ló jìnnà sí yín. Kété tí èmi ti mọ òtítọ́ lèmi ti di òmìnira. Òmìnira yẹn náà ló ń jẹ́ kí wọ́n máa sọ̀rọ̀ níwájú ẹ̀. Olúwa ló sọ, ẹ ò gbàgbọ́ ni. Àwọn tí wọn ò dẹ̀ jẹ́ nǹkan kan, bóyá nítorí pé ẹ̀ ń rí wọn ẹ̀ ń ṣe gbá, àwọn ẹlẹ́ máa gbàgbọ́. Ṣé mi ò sọ ti Sylvester fún yín ni? Olúwa sọ débi wípé kò bá wùn yín kẹ́ ẹ lọ gba lọ́ọ̀yà tó ju Fẹ́mi Fálànà lọ́sẹ̀. Kéèsì yẹn ò lè nídìí, wàláì kò lè lórí. Tí mo sì rántí nínú kéèsì Sylvester yẹn náà tí wọ́n pa ọmọ kékeré yẹn sí Dowen College ní VI, nínú kéèsì yẹn mo sì rántí pé ó dà pé Fálànà náà ó operate níbẹ̀. Kí ni wọ́n rí? Where is the justice? Where is the justice? Wọ́n kàn lè ti school yẹn fúngbà díẹ̀, èmi ò kú mọ̀ bí wọ́n ti ṣí gan. Wọ́n lè ti fúngbà díẹ̀ kíjọba kan fi pa inú yín dé, tó bá yá wọ́n máa ṣe padà, kò jù yẹn lọ. Ṣùgbọ́n Ọlọ́run dẹ̀ ti sọ, ẹ̀yin ò rí gáàdì Ọlọ́run, ó ti sọ tẹ́lẹ̀, tólúwa bá ti sọ nǹkan ẹ yọwọ́ yín kúrò ń bẹ̀. Olúwa ló sọ, ó ní kò sí justice fún àwọn nǹkan yìí nínú ayé. Ṣùgbọ́n ọ̀rọ̀ Timothy mi tó jẹ èmi náà lọ́kàn dé, tó jẹ mí ní ọkàn dé, ó ní olú ọ̀run báyìí, ó ní justice wà fún o. Ẹ má ro tayé yìí bóyá nítorí pé a wà nínú àwọn ilé báyìí, ẹwọlé a wà ń bí báyìí bí rí báyìí, a wà nínú àwọn ilé báyìí. No, má ro ti ayé yìí, jẹ́ kí n sọ fún ẹ tí ọ̀run ni kò jẹ́ ká rò. Ẹlòmíìsẹ̀ tó kọ́ gbogbo upstairs, tó kọ́ estate, wàláì nígbà tó bá dí ọ̀run tán abẹ́ bíríìjì ló máa sùn lọ́run. Don't think of all these things. Èmi go think here. Níjọ́ tí n bá ti kú kò sí tí mo fẹ́ gbé lọ. Ó ò lè gbé nǹkan kan lọ. Aṣọ tí mo wọ̀ sọ́run yìí mi ò lè gbé nǹkan kan lọ. Wàláì. Gbogbo bàtà tí mo ní èmi kúkọ́ ni mò ń rà. Àwọn èèyàn tí àwọn máa ń sọ fún àwọn secret people, àwọn tó jẹ́ pé mi ò dárúkọ wọn, kò kí mo máa dárúkọ èèyàn fún ní ìgbà. Àwọn kan fún wa lówó, àwọn èèyàn tí wọ́n ní làákàyè, àwọn tí ọ̀rọ̀ Ọlọ́run tó jẹ lọ́kàn, àwọn Ọlọ́run á fún wa. Akọ̀kọ̀ lọ́kọ̀ fún bàbá confam tó tán. Mi ò wá bíbẹ̀ láti wá tọrọ owó lọ́wọ́ ẹnikẹ́ni. Ní ọ̀sẹ̀ tó kọjá lèèyàn kan pè mí, ó ní bàbá ẹ wo gbogbo ọ̀rọ̀ epo
tẹ́ fẹ́ máa fi sin Ọlọ́run ẹ fi sílẹ̀ o, òun máa sẹ́ǹdì owó ẹ̀ ó tán mi ò mọ̀ rí. Gbogbo ọ̀rọ̀ epo tó jẹ́ pé Ọlọ́run ẹ fẹ́ máa fi sin Ọlọ́run, epo mo mọ̀ pé àbí torí pé epo wọ́n lọ́lọ́run ṣe lọ mínísítà sírú ẹni bẹ́ẹ̀. Àwọn tèmi ń fẹ́ nìyẹn, àwọn ló ń rí èrè. Ìwọ tó ń ṣe níta káwọn èèyàn lè rí ẹ pé o ṣe, o ò ní èrè kankan, kò sí èrè kankan. Sọ ìwọ tó dẹ̀ ń lérò wípé ó dìgbà tá a bá pè ẹ́ kó tó ṣàánú wa, ṣe sọ fún ẹ, kò sí èrè nínú ẹ̀. Nǹkan téèyàn ṣe tí ò jẹ́ kí ọwọ́ kejì ẹ mọ̀, òun ló ní èrè níwájú Ọlọ́run. Tó jẹ́ pé Ọlọ́run ló ṣe fún, tí kì í ṣe pé kó máa ní ó ṣe fún bàbá kan fa, òun ló ní èrè níwájú Ọlọ́run. Òun ló sì ní èrè, òun ló lè gbéyàn déwájú tí àánú Ọlọ́run. Ihun tó dráàgì wa dé ìgbà lálẹ́ yìí pé ọ̀pọ̀lọpọ̀ yín àwọn tó ń purọ́ òun lè ń tẹ̀lé fún un. Àwọn pásítọ̀ ńláńlá yẹn ṣé owó ọjọ́ tó ti sọ pé it is going to be well. Fọlọ́run dẹ̀ ń sọ fún wa táwa dẹ̀ máa jáde táwa ní Olúwa sọ pé báyìí ní 2022 fẹ́ ríṣẹ́. Pásítọ̀ Adam ní it is going to be well. Ṣebí àwọn pásítọ̀ ẹ sọ ní December pé it is going to be well. Àwa dẹ̀ sọ ní December pé báyìí lolúwa wí o. Olúwa sọ pé nínú ọdún yìí tá a wà iṣẹ́ wọ́n sì máa tepo ní 500 naira. Ṣé wọn ò tepo ní 1000? Go to Abuja kó wòye tí wọ́n ń tepo. Some areas in the south wòye tí wọ́n ń tepo báyìí. Èmi fún náà bí gọ́ ti rà níye yẹn. Ní ìgbà wa gbọ́ àwọn tó máa ní ìjẹ́bẹ̀ẹ́ thank you Jesus. My father tell say 2022 is going to be well. Kò wẹ́ẹ̀lì kankan ó máa hot. Ó máa kí ni? Ó máa hot. Ohun tó Olúwa sọ fún wa nìyẹn. Ìgbà tẹ́yìn bá ti gbà pé Olúwa ló sọ táìlì yẹ ká wá máa ṣiṣẹ́ sí i. Èyí náà rí ọ̀rọ̀. Ṣùgbọ́n kí nǹkan máa parọ́ fún it is well. Tí kò dẹ̀ wẹ́ẹ̀lì tí àwọn ẹ̀ ń fẹ́ fojú ara wa rí pé kò wẹ́ẹ̀lì. Láti bí wọ́n ṣe ń píṣì fún wọn tó ṣebí tó gba àwọn tí wọ́n àwọn ọmọ tó lọ ń pa àwọn ọmọ sí ṣebí ṣọ́ọ̀ṣì wọn ni wọ́n lọ. Nígbà tí kan jáde tó ní ìyàwó tó going to if you buy a car ẹ bèrè lọ́wọ́ ẹ̀ pé owó ta ló fi kọ́ ṣọ́ọ̀ṣì ṣègbè owó àwọn ọmọ ìyàwó yìí tí wọ́n máa sọ 20 million fún táìtì every month tí wọ́n máa sọ 10 million fún táìtì every month 5 million fún táìtì every month. Àwọn ọmọ yahoo tí ń sọ fún ẹ àwọn ọmọ yahoo tó wà àwọn ni wọ́n mọ táìtì sọ jù. They believe wípé táwọn bá sọ nǹkan yẹn Ọlọ́run máa gbé nǹkan tó tóbi jáde fún wọn. Mindless of the way they see that money. Ṣèbí ṣọ́ọ̀ṣì ni wọ́n lọ. Bẹ́ẹ̀ ṣe kó ṣọ́ọ̀ṣì jọ tó àwọn tí wọ́n lọ sí ṣọ́ọ̀ṣì nínú àwọn oníṣẹ́àlù. Òótọ́ ọ̀rọ̀ èyí tá a máa sọ̀rọ̀ tí wàá gbèrí ẹ níwájú ìtẹ́ Elédùmarè. Àìgbọ́ràn wa òun ló jẹ́ ká pẹ́ nínú oko yìí. A mọ òtítọ́. Obìnrin kan jáde mo sì sọ nínú fídíò tí mo drop ní ọ̀sán àná. Ó wá ń sọ pé kinní kan tí ẹ ti jẹ́ kóun sọ̀rọ̀ òun pariwo Tinubu ẹ ti bẹ̀rẹ̀ sí flag program òun ẹ dẹ̀ jẹ́ kí wọ́n cut program òun. Mo kọ́ fẹ́ lísìn pé kí ló fẹ́ sọ. Ó ní ẹ̀yin wá lọ fírèmù Tinubu ẹ lọ fírèmù Tinubu ẹ lọ ṣe artwork Tinubu ẹ ló tọ̀ sí nǹkan táwa fojú ara wa rí tí kì í ṣe wípé program ti after program no it is a live program. Wọ́n gbé Tinubu ní live ni ibẹ̀ láti rí direct wípé ó tọ̀ sínú ṣòkòtò òbí ó dẹ̀ yàgbẹ́ ni ṣùgbọ́n a rí omi nídìí ẹ̀. Bóyá ó dẹ̀ tún fẹ́ fẹ́ǹtì ni ibi tó ti fẹ́ fẹ́ǹtì yẹn làwọn èèyàn ní pé ó yá shut up you do shut up your camera shut your camera. Wọ́n dẹ̀ kọ́ ti camera síbẹ̀. Èèyàn kan wá ń bọ̀ tà kẹ́ lè rí i pé àwọn èèyàn yìí àwọn ọmọ Yorùbá tí kò sí làákàyè lórí wọn wọ́n fẹ́ràn òkùnkùn ju ìmọ́lẹ̀ lọ. Èèyàn kan wá bọ̀ tà ó ní irọ́ ni wọ́n pa ó ní wọ́n ṣe artwork yẹn ni. Sórí ìta wa dọ́ọ̀lù ni ṣojú wa fọ́ ni mọ artwork ni. Ṣé àwa ò wá mọ artwork? Ó ní mò ń sọ fún yín
wọ́n fẹ́ràn òkùnkùn ju ìmọ́lẹ̀ lọ. Òun ni kò jẹ́ kí ìlú yìí kó tẹ̀síwájú. Nígbà tí wọ́n di orí ipò gómìnà tó dẹ̀ débẹ̀, gbogbo tó jẹ́ kó fi ṣèlú láǹfààní tí wọ́n kó sí àpò, ìlú sì ń jẹyà. Ibi tẹ́ ẹ lẹ́ ń dupò tẹ́ ẹ fẹ́ lọ yìí gan sẹ́, tí ẹnu yín lẹ̀ ń dùn bẹ́ẹ̀. Arẹ́gbẹ́ṣọlá ó báyàn kọjá, irọ́ ni dodo ẹ̀. Ohun tó ń fa ìjà wọn náà ni wípé sẹ́, wọn ò fún wọn ní position, wọn ò fún wọn ní nǹkan báyìí ló ń fa ìjà wọn. You don't care about your citizens, and that is the reason you are there. You don't care about them. Àwa máa rí dodo yìí, a ò ní béèrè Yorùbá nation lọ́wọ́ yìí, a máa béèrè Yorùbá nation lọ́wọ́ yìí náà. We will ask from you. Olúwa sọ nínú oṣù mélòó kan sẹ́yìn, téèyàn kan jáde tó lóun máa gé orí ọba, òun máa ṣe gbá, òun lè ṣe. Ẹ ṣe láìkí ọ̀rọ̀ ju òtítọ́ lọ. Nígbà tó ti yá o, ta jáde, ta lÓlúwa sọ wípé ní máa fọ́ wọn náà yín. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló bẹ̀rẹ̀ sí ń pè mí, bàbá ẹ ti ní envy jù. Àwọn míì pè mí, apart from the feedback tí mo rí lórí fídíò yẹn tí wọ́n kọ, ẹ ti lè envy èèyàn jù, envy ẹ ni. Ṣèbí bá ṣe sọ lẹ́nu ní ìjẹta nìyẹn o, ó ti di ìjẹta níjọ́ Friday. Wọ́n sọ wípé ní Ọ̀ṣun state ogun máa ṣẹlẹ̀, àwọn ń bọ̀ ń bẹ̀, wọn ò ní dìbò. Èkìtì àwọn lọ́bẹ̀, wọn ò ní dìbò. Ẹ̀yin rí wọn lọ́ṣun state. Ẹ ń tanra yín. Ẹ fẹ́ràn òkùnkùn ju ìmọ́lẹ̀ lọ. Tẹ́ ẹ bá dẹ̀ gbọ́ ti Ọlọ́run nínú ọ̀rọ̀ Yorùbá nation yìí, wàláì ṣípìlì òun ọ̀rọ̀ Yorùbá nation yìí máa wà. Bọ́dẹ̀ ò gbọ́ ti Ọlọ́run. Ọlọ́run dẹ̀ ló ní Yorùbá nation. Go to the beginning nígbà tí mo bẹ̀rẹ̀. Ó ní sórí Yorùbá nation yìí gangan. Ó ní ìlú yẹn gangan ni òun fẹ́ jókòó sí. Bólúwa ṣe sọ nìyẹn. Mo dẹ̀ wà nínú àwọn videos mi. Ó ní ìlú yẹn gangan lòun máa jókòó síbẹ̀. Ó ní ìlú yìí máa dàbí Yorùbá nation yẹn máa dàbí pé à ń lọ sí Jerusalem ni. Àwọn èèyàn á sì máa wá láti ọ̀pọ̀lọpọ̀ ìlú. Wọ́n á máa visit Yorùbá nation. Tó pé ó máa dàbí Jerusalem ni. Àwọn tá a gbọ́ nìyẹn o, tẹ́ni fi wà ń bẹ̀, kì í ṣe nítorí owó. Ẹ tẹ red button, ẹ máa subscribe. Kí ni mo fẹ́ subscribe fún? Kí ló kémi pẹ̀lú subscribe? Mi ò mọ iye èèyàn tó wà ń bí báyìí. Ìdí tí wọ́n ṣe ń bínú mi ni wípé mò ń sọ nípa ewé àtegbò. Láti sọ, táwọn èèyàn kan ń sọ̀rọ̀ mi jẹ́jẹ́, wàá rí pé ọ̀rọ̀ yẹn á ti lọ viral. Ìjọyìn ń bínú mi nìyẹn. Mi ò sọ̀rọ̀ lọ síwájú ní kí n sọ lọ sẹ́yìn. Lọ wo fídíò mi. I am still saying the same thing. Pé Lagos rally a ò bọ́ta ìyẹn lọ dàbí ẹ. Tá a bá bọ́ta sẹ́ kò sọ̀rọ̀ lórí ẹ̀. Nítorí pé ẹ̀yin tí àjọ fẹ́ bọ́ta yẹn sẹ́ òun ni mo ṣe ń pariwo lé lórí yìí sẹ́ pásítọ̀ yín ó ètí Yorùbá nation. Are you getting me? Kò sọ̀rọ̀ nípa Yorùbá nation rí. Ẹ̀yin dẹ̀ ń parọ́ fún àwa tá a jọ fẹ́ bọ́ta pé ẹ láìkì Yorùbá nation. Ẹ dẹ̀ sì tún lọ sí ṣọ́ọ̀ṣì pásítọ̀ yẹn. Látijọ́ tí mo ti ń sọ tó bá pé ní tòótọ́ ẹ fẹ́ gbọ́ ni, ó jẹ́ kí ṣọ́ọ̀ṣì pásítọ̀ yín yẹn ti dáwóró. Kólíkálukú ti depart. Ẹ ò nífẹ̀ẹ́ Yorùbá nation, irọ́ lẹ̀ ń pa, owó lẹ fi ń gbà. Mo mọ àwọn tó nífẹ̀ẹ́ Yorùbá nation yìí dáadáa. Mo mọ̀ wọ́n ṣùgbọ́n kì í ṣe gbogbo wọn ní ẹyọ kan tí mo lè sọ nínú ẹ̀ ní òun ni Koiki. Tí mo lè sọ orúkọ ẹ̀ jáde, tí bá sọ àwọn tó kù ó máa di pé bóyá ojúṣàájú fẹ́ máa wà ń bẹ̀. You don't like Yorùbá. Ẹ ò fẹ́ràn Yorùbá nation yìí. Ẹ kàn ń sọ ọ̀rọ̀ lórí ẹ̀ kí ẹ lè fi ṣoríire ni. Ìgbowó lọ́wọ́ ẹnikẹ́ni. Mo sọ ń gbà yẹn nígbà tàbẹ̀ tí gbogbo kinní yẹn ń lọ, àwọn èèyàn máa send credit sí wa. Mi ò mọ̀ wọ́n rí. Mo kàn máa rí pé MTN tí mò ń lò mo ti rí credit bẹ̀. Nígbà tí gbogbo ẹ̀ die down, a rí credit yẹn mọ́. Mo wá sọ̀rọ̀ jáde níjọ́ yẹn pé okay, owó ikú tí ẹlẹ́tì ẹ̀ ń san fún wa. Credit ikú òun lè ń rà sórí fóònù mi àbí? No.
mi ò dá pé mo mẹni tó ń sẹ́ǹdì ẹ̀ ni màá ti sọ pé jọ má sẹ́ǹdì ẹ̀ sí mi mọ́ o. Ẹ ò fẹ́ràn Yorùbá nation. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó ń sọ nípa ẹ̀ a máa gbọ́ ìyá kan sẹ́ǹdì owó sáwọn àwọn dúpẹ́ lọ́wọ́ yín o, àwọn máa irritate mi. Ṣé owó lẹ̀ ń fi kíní yìí ṣe ni? Kò yé mi, mi ò understand. Bí mo dẹ̀ ṣe ń sọ ọ̀rọ̀ òtítọ́ yìí tó làwọn èèyàn tún attack mi pé irọ́ ni mí, irọ́ ni mò ń pa kíní kan, irọ́ ni yín bàbá, ẹlọgbẹ́nu yín sọ̀hún. Ìkànsẹ̀ sọ nínú feedback mi about 2 days ago, ó ní ẹlẹ́nu méjì ní. Bá a ṣe rí nínú ayé yìí nìyẹn. Nínú ayé yìí bá a ṣe rí nìyẹn. Olúwa ló sọ o, Yorùbá nation tá a bá máa gbà a máa ja ogun ni. Ẹ má yẹ kẹ́ni kankan máa tọ̀ yín. Àwọn ọ̀ràn míyàn á mì, wọn ò ṣe bọ́ta, wọ́n ṣe láwọn fẹ́ bọ́ta. Wọn ò ní cooperation. IPOB ní cooperation. That is why I always say go and learn from them. Àwọn fẹ́ dá ṣe tiwọn. Àwa tẹ ẹ dẹ̀ rí iná, àwa náà lágbára wa. You don't feel like inviting us. Àwa náà dẹ̀ ń wò yìí. You don't feel like inviting us. Ìwọ ò dẹ̀ rí mi láti jọ́ tí mo ti sọ bí mo kó àwọn èèyàn kan jọ pé mo fẹ́ dá nìkan ṣe tèmi. Àfi tí bàbá Sunday Igboho bá ní pé ó yá kí n move. Mi ò ní nǹkan kan tí mo fẹ́ ṣe. Nítorí pé ẹdìyẹ torí yẹn wọn kì í jẹ ìfun ara wọn láéláyé. Tó bá ti dóorun ẹ pé ẹdìyẹ nìyí kò ní jẹ ìfun ẹ. Ọ̀rọ̀ Yorùbá ni lọ́wọ́ dáadáa. Gbogbo òwe Yorùbá pátá ló correct. Kò sí òwe Yorùbá tí kò correct. Correct ni. Èèyàn kan ní pé àṣìsọ òwe ni kọ́ máa ní oògùn tí kò jẹ ewé ẹ̀kún kan. Jẹ́ kí n sọ fẹ́ kì í ṣe àṣìṣe ewé o. Tó o bá ti kó ewé oògùn pé kò ní jẹ́. Ta lẹ fẹ́ máa tàn? Ta ni ẹ fẹ́ máa tàn bí báyìí? You cannot deceive anybody. We will say the right thing. Ẹ̀yin fẹ́ máa deceive àwọn èèyàn. Ẹ fẹ́ máa lead àwọn èèyàn to the wrong way. Ṣùgbọ́n àwa máa jáde láti sọ fún yín. Gbogbo òwe Yorùbá ló pé ogún ọmọdé ni wọn ò lè ṣeré fún ogún ọdún. Bẹ́ẹ̀ náà ni àwọn ọ̀rẹ́ ti wá dà. Ìta ò tiẹ̀ rí mọ́. Ẹni abálábà òun ni bàbá. Nítorí pé a ò fẹ́ gbà bẹ́ẹ̀ lẹ ṣe rí i pé oníkálukú àwọn kan ní pé àwọn máa lọ kọ́ràn míyàn jọ, àwọn kan ní pé àwọn máa lọ ṣe gbá kan jọ, àwọn kan ní òwe Yorùbá ni ẹni tá a bá ti bá lábà ní bàbá. Ẹ jẹ́ káwọn tó wà níwájú kó sọ pé báyìí ni ká ṣe rìn ká dẹ̀ tẹ̀lé wọn. Not that ìwà ṣáà ni pé ẹ máa gé orí èèyàn, ẹ máa ṣe gbá. Olúwa dẹ̀ ti sọ nípa ẹ̀ pé ẹni tẹ́ rí kò lè gbé yín débi kankan, ẹ̀yin lẹ ò gbà wá gbọ́. Ó ní ẹni tẹ́ rí yìí èmi ò ní dárúkọ ẹ̀. Déyàn kan máa ní pé mò ń envy èèyàn. Mi ò envy ẹnikẹ́ni. Tí bá go round nínú building torí wàá mọ̀ nǹkan tí mo rìn síbẹ̀. I don't envy anybody. Níwọ̀n bá tí mo ṣe, I am okay. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó fún mi lórí ọ̀fẹ́ àti ṣe. Àwọn èèyàn envy wọn. Tí n bá tí dà UK, mo máa ń sọ pé mi ò tí dé UK rí. UK refuse mi lẹ́ẹ̀mẹrin, mi ò tí dé bẹ́ẹ̀ rí. Mo mọ̀ tó bá tàkùkù Ọlọ́run ṣe àwọn èèyàn ló máa invite mi pé ẹ máa bọ̀ bàbá. Yes, tó bá tó àkókò Ọlọ́run àwọn èèyàn ló máa invite wa ẹ máa bọ̀ bàbá. Ẹ tí ẹ máa náwó yín àwọn làwọn fẹ́ ṣe fún yín. Ṣé tó bá pé yẹn ló ní lára bóyá àwọn kan lọ sí UK wọ́n lọ sí America wọ́n ṣe gbá kò ní mí lára. Gbogbo ohun tí mo fẹ́ ní Ọlọ́run fún mi o. Mo ń jẹ oúnjẹ. A tún bọ́ gbogbo àwọn tí Ọlọ́run kó sí abẹ́ wa. A ò dẹ̀ tọrọ, a ò ṣe agbe lọ́wọ́ gbogbo fídíò mi ò bẹ́ ẹnikẹ́ni through àkáǹtì mi rí. Ṣùgbọ́n àwọn tó lóye, àwọn onílàákàyè èèyàn tí wọ́n rí bá a ṣe ń sọ̀rọ̀, àwọn tí Ọlọ́run wà nú ẹ̀ gangan tí wọn ò fẹ́ kọ́ wá máa kí wọ́n ń ṣe olágàbàǹgebè, wọ́n ràn wá lọ́wọ́ o. Wọ́n rọ́wọ́ ìkẹ́ Ọlọ́run.
mo rí nínú ayé mi, mo rọ́wọ́ ìkẹ́ Ọlọ́run, mo rí nínú iṣẹ́ mi o, orí jíjẹ mímu mi ń rọrùn, la ṣe ń dúpẹ́ lọ́wọ́ rẹ. mo yẹ tún kàn sí èèyàn lẹ́yìn ní orin ayé ni bàbá ń kọ, ṣé orin ayé nìyẹn? ìwọ tẹ́tí ẹ̀ kò gbọ́, wà á rí i pé ohun tí mo kọ yìí ó lè ní Wàsíù ló kọ orin tí bàbá yẹn kọ. lọ tẹ́tí kò jókòó kò dán wọ́dìsì tó wà nínú orin yẹn dáadáa, wà á rí i pé ọ̀rọ̀ gidi ló wà ń bẹ̀. má wo tẹni tó kọ, nǹkan tí wọ́n gbé kalẹ̀ yẹn gangan ni kò wò. àgbé ẹni tó kọrin.